má pàlàdé o torí rẹ̀ ṣìpọ̀ tó fẹ́ bá wa ṣe ẹja ṣe amínà kó lókè dáadáa. amina. a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. alhamdulillah 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 rabbil alamin. alhamdulillah rabbil alamin. والصلاة والسلام على أشرف المرسلين إمام المتقين سيد العربي والعجمي سيدنا مولانا محمد بن عبد الله صلى الله عليه وسلم. وعلى آله أولي الأعمال الزكية والنفوس الطاهرة وأصحابه الأبرار ومن نهج منهجهم وسلك مسلكهم إلى يوم الدين. آمين. لين كي تلون الله أتي إكاتي جفان نما صلى الله عليه وسلم. gbogbo àwọn wàlí Ọlọ́run látọ̀dọ̀ bàbá Sheikh Tijani bàbá Sheikh Ibrahim Niass radiyallahu ta'ala anhu. Sheikh al-Islam al-Hajj Muqaddam Muhammad al-Awwal awwal radiyallahu anhu. ọlọ́pàá ṣàlékún ìkẹ́ wọn. àmín. bàbá wa àgbà tá à ń retí pé wọ́n bá wo ìkàlẹ̀ yìí ó gbọ́dọ̀ mọ̀ pé ó kẹ́ nìkan láàrin wa tá à ń retí. nígbà tí ṣíà kan wà ń kalẹ̀ tí ó sì séèyàn lérí ẹ̀ eyín ò tí jòkó ń bẹ́ẹ̀. tẹ́nìkan kan ò jòkó síbẹ̀ vacancy. ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ẹnìkan bàbá kan ń bọ̀ tí ṣíà ń tó sì yàtọ̀ sí ti gbogbo wa. Allahu akibaru. bàbá tí wọ́n jẹ́ Khalifatul Khulafa the grand Khalif for Yoruba land Edo and Delta states. adamallahu hayatahu. bàbá Sheikh Muhammad Salis Alawo Adenekan. Sheikh radiyallahu ta'ala anhu. ọlọ́run masa jari mọ̀ pé. àmín. a kí gbogbo ìkàlẹ̀ látọ̀dọ̀ Dr. wa al-Imam Muhammad Daoud Oníyìdé adamallahu ayatahu. láti Lagos State University a kí wọn fún lecture tí wọ́n fún wa ọ̀rọ̀ wa yìí ò ní pọ̀ ká lè lọ sí ibi kíkà Al-Qur'ani táwọn ọmọ fẹ́ kà á Sheikh wa Muhammad Shafi Abọ́lájí Olóyìndé adamallahu a kí wọn ayatahu. Khalifa wa Al-Qadiri Khalifa wa Usman Khalifa wa Abdulhamid Muqaddam wa Sheikh Ibrahim adamallahu ayatahu. Ustaz wa Abdulhadi Ustaz wa Abdulwahab kárí gbogbo àwọn àfa tí wọ́n wà ń bí Ustaz Ismail ọlọ́mọṣẹ́ àsan ọgbọ alẹ́ sàn dáadáa. àmín. akí gbogbo ẹ̀yin òbí oníwàlímà akí gbogbo ẹ̀yin alága akin. akí ọ̀túnba Allah. akí Fàkúnlé tó ń tẹ́kì fìrú rọ̀bàkún. akí gbogbo fámìlì Adénẹ́kàn àti Adéyẹmí. Allah. akí fámìlì Kọ́ládé Tunjina àjọwà lórí kínílátà àrà ni. akí fámìlì Salami. Family tó ṣàprápra. akí fámìlì Dúrósinmi. Tunjina. a sì kí fámìlì Balógun àti fámìlì Alábí. Allah. Khususan mo kí yájọwà Muhammad Saheed adamallahu. ọlọ́run má bá a ṣe àlékún dáadáa yín. Amina. Alhaji wa Kazim mo kí àwọn náà. Allah. bá a ti wà láàyè yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìyá wa wọ́n wà pẹ̀lú wa ní online láti US láti Insha Allah. UK láti Canada. Allah. Alhaji wa Muhammad Murtada Muqaddam wa Abdul láti London. Allah. Imam wa Misbahu Muhammad Shiz láti Maryland. Allah akbar. Alhaja wa Balkis Adeniji láti Maryland. Allah akbar. Tunjina àwọn náà wà ń bí Alhaja wa Madina láti Baltimore. Allah akbar. Alhaja wa Lọlá mama wa Khadija láti Texas. Alhaji wa Saliu Adeniji Allah. láti Maryland. Alhaja wa Titilayo láti Kaduna. kárí gbogbo àwọn tó kù náà Alhaji wa Muhammad Murtada bọ́nù Fódé Ala wa sala. gbogbo yín náà la kíyáyá ọlọ́mọṣẹ́ àbá ṣàlékún dáadáa fún yín. Amina. Gẹ́gẹ́ bí wáàsí tí dókítà wa tí wọ́n ti ṣe Quranic memorization these days tá a bá wo nǹkan tí mọ́mí Mukhtar ṣe mú máìkì wá tá a bá wo tí ayé ń sọ lẹ́ni tẹ́ bá wo a lot of people nípa kàríà lẹ́ni pàápàá ní West. Where the world is heading now is IT. Allah.
bí táyé ń lọ lé nínú ìhun tẹ́bá wá ẹ kàlájà yẹn jòkó ẹjọ́ jòkó fámìlì tó bá dà wá láàmú á fáìn wọn tùǹjì náà ṣe ń gbọ́. ibi tá a gbà yọ sí wọn nìyẹn bàbá. fámìlì tó bá dà wá láàmú á fáìn wọn ibi táyé ń lọ lé nínú ìhun a lot of people náà ni wọ́n ń go into IT lẹ́nu tẹ́bá wá wo ibi táyé ń lọ lẹ́nu spiritually because of the moral decadence in the society today a lot of people ló just pé ní wọ́n ní challenge as a result of environment tá a bára wa kò sí bí ọmọ ṣe fẹ́ kò sí bí ọmọ ṣe fẹ́ dàgbà tí ò ní sí ipa tí ó lápá lára ọmọ náà ní environment tọmọ náà bá wà òun ló fi já sí pé ní lẹ́ni ibi táyé ń lọ lẹ́ni náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti rí pé àfi Al-Qur'ani kó wà lára ọmọ òun nìkan ni àdánwò ayé lẹ́ni ni òfin ní lápá lára ọmọ náà. A lot of strategies are being put in place today láti ensure pé ìmọ́lẹ̀ Ọlọ́run ó wà lára àwọn ọmọ. I wouldn't want to bother us pẹ̀lú àwọn ìgbésẹ̀ tá à ń gbé àmọ́ ẹ wo nǹkan kan Ànábì ní alwuduhu nurun àlùwàlá ṣíṣe ìmọ́lẹ̀ ni téèyàn bá ní àlùwàlá àwọn ò tí ì já ó tún wá ṣe mí ìrè lórí nurun ni ala nur ìmọ́lẹ̀ tún gorí ìmọ́lẹ̀ ni ìmọ́lẹ̀ tún gorí ìmọ́lẹ̀ ni gbogbo àwọn ọmọ yìí wọ́n ti di aládàá wọn kódà èyí tí a ti jẹ́ kó yé wọn pé kán tó kú òǹlé wọn gbọdọ̀ ṣàlùwàlá wa èyí tí ò bá wá ṣàlùwàlá tó bá dé mọ́dúrásà kán tó bẹ̀rẹ̀ kíkà Al-Qur'an yóò kọ́kọ́ ṣàlùwàlá tó bá wá ṣàlùwàlá òun ìmọ́lẹ̀ gbangba la rí òun àlùwàlá ṣíṣe tí wọ́n ṣe tí wọ́n fi bẹ̀rẹ̀ Al-Qur'an òun ni ó máa wá sípayá ẹ̀mí wọn fún ìmọ́lẹ̀ Al-Qur'ani kó lè ráyè dúró síbẹ̀. ìmọ́lẹ̀ Ọlọ́run kì í dára èèyàn lẹ́ẹ̀kan kì í dára ọmọ níjọ́ kan kódà kì í débẹ̀ lọ́dún kan. àmọ́ ṣe rí díẹ̀díẹ̀ tó bá débẹ̀ tán gbogbo àdánwò ayé yìí ò lè mú kó ń bẹ̀ mọ́. torí shifa'un wa rahma lil mu'minin. ìwòsàn ní Kùránì jẹ́ ìkẹ́sì ló jẹ́ ìmọ̀nà ló jẹ́ wa shifa'un ìwòsàn ló sì jẹ́ wa rahma ìkẹ́ ló jẹ́. Al-Qur'ani fún rẹ̀ ní òkú tí ó máa gáìdì wọn jọmọ ẹjẹ abirà alẹ́ ta ló ní Al-Qur'an. ẹgbọ́ hadith tí Dr. wakalẹ̀ kan nínú hadith yìí tí yẹn bá fẹ́ ṣe textual analysis hadith yìí nǹkan mẹ́rin wà ń bẹ̀ tá nàbí ròyìn fún ọmọ tí ń bá Al-Qur'an sórí. àkọ́kọ́ ni sekina ìfọ̀kànbalẹ̀ eléyìí túmọ̀ sí pé gbogbo ọlá téèyàn bá ní láyé òun kọ́ ni ó fi ni lọ́kàn balẹ̀ tí kì í bá ṣe ìmọ́lẹ̀ Al-Qur'an. ẹlẹ́ẹ̀kejì ni rahma ìkẹ́ Ọlọ́run Ọlọ́run fún rẹ̀ ló dá Al-Qur'an òun fún rẹ̀ ló ní ìkẹ́ Ọlọ́run wá so ìkẹ́ papọ̀ mọ́ Al-Qur'an débi pé gbogbo ọmọ tí ń bá Al-Qur'an sórí ìkẹ́ Ọlọ́run ó máa tẹ̀lé káàkiri ni. ẹlẹ́ẹ̀kẹta ni araha irú ọmọ Al-Qur'ani bá wà lára ẹ̀ yóò máa nísinmi. ẹlẹ́ẹ̀kẹrin wá ní dhikirullah Ọlọ́run ní ẹni tí ń bá Al-Qur'ani èmi Ọlọ́run sórí gbogbo ààyè tó bá wà èmi Ọlọ́run ó máa rántí ẹ̀. Ọlọ́run sọ níbi kan pé ana la yansa man yansani wa kayfa ansa man yazkuruni. Ọlọ́run ní ẹni tó gbàgbé èmi Ọlọ́run. ẹni tó gbàgbé èmi Ọlọ́run. èmi Ọlọ́run rántí ẹ̀. èmi Ọlọ́run ò gbàgbé ẹ̀. èmi Ọlọ́run ò gbàgbé ẹ̀. sẹ́ni tó wá rántí èmi Ọlọ́run lèmi Ọlọ́run wá gbàgbé ẹ̀. nígbà tí mi ò gbàgbé ẹni tó fi mí lẹ̀ ẹni tó wá dúró tì mí yín ṣe wá gbàgbé rẹ̀. Al-Qur'ani sórí táwọn ọmọ yín Al-Qur'ani sórí eléyìí ni ó máa gáìdì wọn lọ́jọ́ iwájú wọn.
àwọn àǹfààní tí wọ́n téèyàn ó rí ń bẹ láyé kódà nínú àwọn research táwọn èèyàn ṣe wọ́n gbà pé nínú àwọn ọ̀nà láti fi reduce anxiety ni depression ni in a non-pharmacological way to reduce anxiety, to reduce depression and so on is memorization of the Quran. Allah. The way it works, it goes beyond our own comprehension. Ọ̀nà tí ń gbà ṣiṣẹ́ ò lè yí àwa ọba tó ní ìmọ́lẹ̀ òun nìkan ló mọ̀nà tí ń gbà ṣiṣẹ́. Torí bẹ́ẹ̀yàn ti ń ka bẹ́ẹ̀ náà ni ìmọ́lẹ̀ òun ó máa darẹ̀ tí ìmọ́lẹ̀ òun bá sì ti ń darẹ̀ Ọlọ́run mọ ọ̀nà tí ó gbà láti fi lo ìmọ́lẹ̀ Al-Qur'ani òun láti tó Ọlọ́run ti ní ṣìfà òun wàrà. So kò sí irú ìwòsàn tí ń ṣèyàn spiritually, physically, mentally ṣìfà òun. Al-Qur'ani ìwòsàn náà ni ó máa jẹ́ tálkìámù òfìdé. ìwòsàn ni Qur'ani ó máa jẹ́ títí láéláé. Nínú ọ̀rọ̀ tí Dr. sọlẹ̀ kan is part of the effort being put in place fáwọn ọmọ yìí. One aspect of the college of Madul Qalam Institute òun ni Quranic memorization. Allah. It's just an aspect. Another aspect is Arabic and Islamic education itself. There is a distinction between the two. Ọ̀tọ̀ ni kéèyàn hal Qur'ani sórí, ọ̀tọ̀ ni kó ní àgbọ́yé Al-Qur'ani àti àgbọ́yé ẹ̀sìn. Àwọn ọmọ tí wọ́n ń hal Qur'ani sórí yìí náà bákan náà wọ́n wà ní ilé kéwú. Àwọn àfáà yìí awali dáadí ló wà àfáà kékeré yìí. Gbogbo àwọn mabadi sarfiya wa nahwiya ní àwọn wọn bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ ló wà lérí ẹ̀ àti eléyìí obìnrin yìí àwa so Mukhtaru yìí ń bọ̀ lẹ́yìn wọn ni Mahmoud nana ń bẹ̀ lẹ́yìn wọn ni so lára àwọn ntí Madul Qalam so gbogbo wọn náà lọ secondary school lọ́wọ́ díẹ̀díẹ̀ náà lọ fi jura wọn long class time tí wọn bá fi jáde SS3 àwọn yóò máa bí wọn nígbà nígbà wo ló hal Quran nígbà wo ló lọ lé kéwú ó lọ lé ìwé ni gbogbo ẹ̀ lọ́lọ́run ṣe ń rọrùn pé a lè mú papọ̀. Allahu akbar. Torí ọjọ́ ọ̀la àwọn ọmọ yìí. Allah. Ọlọ́run wọlá ní Muhammad. Ọlọ́run wọlá ní Muhammad. Bá a fún àwọn ọmọ náà ní alibarika. Bá a fún wọn lálùbáríkà. Gbogbo àwọn òbí wọn. Gbogbo àwọn òbí wọn. Tí wọ́n kún wọn lọ́wọ́. Tí wọ́n kún wọn lọ́wọ́. Pé kí wọ́n lè hal Qur'ani sórí. Kí wọ́n lè hal Qur'ani sórí. Ọlọ́run máṣe san wọ́n lẹ́san dáadáa. Ọlọ́run san wọ́n lẹ́san rẹ̀. Ẹni tá Nábì sọ ni pé tọmọ bá hal Qur'ani sórí ọmọ òun ni ó dúró èjìká ẹ̀ méjèèjì ló bí ẹ̀ ó gbà wà lìjánná. Allah. Ọmọ tó hal Qur'ani sórí èjìká ọmọ méjèèjì ló bí ẹ̀ ó gbà wà lìjánná. Allah. So ẹ lè imagine ẹni tó ní ọmọ mẹ́ta àbí tó lọ́mọ mẹ́rin tí ń hal Qur'ani sórí. ẹni tó wá lọ́wọ́ mẹ́ta mẹ́rin tí wọ́n bá hal Qur'ani sórí ẹnu kó máa fò láàrin èjìká kìíní sí èjìká kejì kó máa fò kí n tó wà lìjánná. irú ẹni bẹ́ẹ̀ kó kiri ẹ̀ kó ríire. Alhamdulillah. Gbogbo àwa tá a wá ń support wọn náà káwa náà kíra wa kó ríire. Alhamdulillah. Ọlọ́run máṣe àsan bu alẹ́ san. Ọlọ́run sọ wá lẹ́san rẹ̀. Baraka ní Muhammad. Ọlọ́run Muhammad. Tọ́ nísìnyí ntí a ṣe gbogbo àwa tá à ń lọ tá à ń bọ̀ ẹ jẹ́ àjòkó. Gbogbo àwa lọ wúbọ̀ ẹ jẹ́ àjòkó síbi kan. Nta torí ẹ̀ wá o ti fẹ́ bẹ̀rẹ̀ nsìn. Insha Allah. Ẹ rí i pé inú ètò tí director Khalifa Abdulhamid Balogun Ajisain kẹ́ ẹ lè mọ bí a ti gbowó lọ́wọ́ yín sí. Bàbá tó gallant. Ọmọ yín ni director Madul Qalam ètò tí director ṣe ní last year 250 ní each family. Ọmọ kankan tó sì pé. Ó jẹ́ pé àyè máa gbowó kélekèle àgbálẹ̀ kan one off àmọ́ gbàgbé pé director gan ní í ṣe nǹkan lọ́dún yìí ètò tí director wa ṣe ni pé 300. Allahu akbar. per family so ní last year àkọ́kọ́ gba donation àmọ́ ọdún yìí tá a fẹ́ ṣe ni pé a máa pe ọmọ jáde àwọn àfọ àmà drill ẹ̀ gbogbo tí wọ́n bá fẹ́ bí wọ́n tó bá wá kà tán á gba owó tiẹ̀ á tún bọ́ sórí ọmọ mi so ká fún wọn ní kí wọ́n rí tí wọ́n fẹ́ náwó lé lórí. kẹ́ kọ́kọ́ rí ntẹ́ bẹ́ẹ̀ kówó lé lórí pé ó tó bẹ́ẹ̀. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh.